a máa gbádùn ara wa dáadáa báyìí sí. Hello. Kí lẹ sọ? Àbí mo ma okay màá wò sí mo ń bọ̀ mo wà live màá lọ wò ó sí ẹ ṣe alright sir. Ẹ wò a máa gbádùn ara wa ṣé mọ̀ pé àwọn Samsung wọn ò gbà ká máa bẹ́ǹdì fóònù báyìí mọ́ so mo wá gba áàpù kan sórí áàpù tí mo gbà yẹn òun ló ń tọ̀nù kò fẹ́ gbà náà so ẹ jẹ́ ká máa wòra wa clearly lóní dúró báyìí. Am I communicate? Am I correct? Am I good? Ojú òní tiwa. Mo ní ìran mi níbi tí ìran mi ti wá bára wọn ó ti lọ fàáfàá nítorí mi mọ problem ta ni. Àkọ́kọ́ náà ẹ má bínú mo wà pẹ̀lú yín o. Mo ti ẹ̀rọ pọ̀rọ̀ ẹ má bínú jàre. Àkọ́kọ́ náà public announcement mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé Fákọyìnsọ́lá up and down so mi ò fọ ẹ má fọ ẹ má sọ̀rọ̀ ẹ ní wálẹ̀ ní yọjò ṣé mọ̀ mi ní fún yín lófo mi ní fìgbà kan disappoint yín nítorí pé always guide làwa wà so a dúró re so kí n máa tẹ̀síwájú. Àfáà yẹn wá wò ṣùṣùn ó wá comment sábẹ́ comment section mi èmi ò ní dárúkọ ẹ mi ní fún priority mi ní jẹ́ kó trend nítorí pé ojú kan lẹ wà bí ẹja nù kànga èmi ò ṣẹgbẹ́ ìyá láyé ẹ ní gbogbo ọ̀nà ní gbogbo àyè kẹjẹ́ kórí yín pé kọ́pọlọ yín fapo. Àkọ́kọ́ náà mo fi àsìkò yìí pé Sheikh Labib àfa Akéwùgbà Gold ẹ̀yin àfa gidi tẹ́ ta sánsán láàrin wọn ẹ tètè lọ pé àwọn ọmọ yín kẹ wọ́n nu wọn kọ́ má pàfọ́ọ̀mù nọ́sẹ̀nsì lórí platform tèmi o mi ń pè wọ́n o. Sheikh Labib àfa Akéwùgbà Gold ẹ̀yin àfa àtẹ̀hàn tá a ṣe mọ̀ pé ẹ̀ta sọ́sán láàrin wọn torí ti yín pé tọpọlọ yín ṣiṣẹ́. Ìyá Káólà àbí ìyá kí ni wọ́n ń pe màmá mi nìbàdàn Káólà náà ni Alájà Káólà ẹ pé àwọn ọmọ yín nínú ẹ̀sìn Islam ẹ pé wọ́n àwọn àfọ ọ̀dọ́ yẹn pé wọ́n kẹ́ ẹ pé wọ́n lórúkọ tó ń jẹ́ kọ́ má ṣorí burúkú wá sábẹ́ comment section tèmi o. Ṣé ẹ mọ̀ pé lánàá kan mi ì lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ ní ìsìn gbangba ti dẹkùn kedere ti bẹ́ẹ̀ wò ìgbé tọ́pọ̀lọpọ̀ fẹ́ ké ó ti ké ẹ̀ẹ́dẹ̀ tí ìdákẹ́ náà ẹ̀yin tí mò ń pè yìí ẹ hàn nínú ayé yín nítumọ̀ sí yín. Ẹ̀yin kan náà tún sì wà tí mi náǹfààní àti dárúkọ o yàtọ̀ sáwọn ọmọ akéwú tọrọ jẹ àwọn tí wọn ò ní iṣẹ́ alẹ́ tí wọn ò ní tàárọ̀ àwọn tó yẹ pé bá bí àlà àṣírí ààbò ni wọ́n ń bá kiri àwọn tí wọ́n kéwú tó yẹ pé òdì kéwú ni wọ́n ń lò ẹ bá mi pè wọ́n ẹ jẹ́ kó rí wọn pé ìmájì kírù yẹn máa sọ pé tẹ́mi bá kó rokúro Fákọyìnsọ́lá aborídè pẹ̀lú lélẹ́yìí tó o bá rokú sí mi ikú apá ẹ lábàdì ẹ kìlọ̀ fáwọn ọmọ yín bàbá Lágége bàbá Mùdírù Lágége bàbá mi ṣe ọmọ Musa bàbá mi Ìmáàmù Ọ̀fà ẹ̀yin àfọ àtẹ̀hàn torí yín pé tẹ́ ẹ ta sánsán tọpọlọ yín ṣiṣẹ́ tẹ́ẹ̀dẹ̀ ń ríran yín pé ìran Yorùbá ni yín ẹ kìlọ̀ fáwọn ọmọ yín tí wọ́n bá fa gbùrùgbùrù máa fa gbọ́ pẹ̀lú wọn o èmi ò jẹ́nu ojú kí ìmọ̀ yìí tó korò àná kan tẹ́ ẹ bú mi tẹ́ ẹ jẹ lọ́kọ́ ẹ bá ṣe nonsense this time around pìtìpìtì máa bá yín pìtìpìtì máa jẹ́ okùn èmi yín o ẹ bá mi pe àwọn ọmọ yín ẹ fún wọn ní wọ́n nì
ẹ lọ fún wọn lóbi tírà, ẹ lọ fún wọn ní kùndí tírà, ẹ lọ pè wọ́n lórúkọ tí wọ́n ń jẹ́. Nítorí gbogbo ohun tí wọ́n kọ́mẹ̀ntì ẹ̀ mi máa ma comment section mi, ọmọ ọkọ ni mo pè ń bí o, kò dẹ̀ rújú, mo ti ní mi ìṣọmọ ìyá yín nínú ẹ̀sìn. Nítorí ẹ̀ ni mi ọmọ mi kan mo ti kó wọn kúrò lékè, àwọn ọmọ tó ń lọ sí lékè àti ọmọ tó ń gbọ́dọ̀ mi mo ti kó wọn kúrò, torí mi ti ẹ̀fẹ́ ní nǹkan kan bá mùsùlùmí ṣe. Ọlọ́run mo ti sọ́nà mi ní nǹkan kan bá yín ṣe. Mùsùlùmí lọ́kọ mi, ọmọ mi tó fẹ́ mùsùlùmí làwọn ọmọ mi fẹ́. Àmọ́ ṣá gbogbo ẹ̀yin olórí burúkú ignorance tẹ wà nínú Islam ní nǹkan bá yín ṣe. Ẹ̀yin ọmọ akéwú tọrọ jẹ, ẹ̀yin ọmọ akéwú ṣe bá bí àlà, ẹ̀yin ọmọ ẹrú, ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ níṣẹ́ alẹ́ tẹ́ ẹ̀ ní tààrọ̀ tó ṣe pé gba bára lè gbé lọ láì ẹ táàpù, ẹ̀yin tó ṣe pé ní tó bá ti sọ̀rọ̀ pẹ̀lú religion lẹ̀ iṣẹ́ ọlọ́ọ̀la ẹ jẹ́ kó rí pé o inú Islam náà bí mi sí, mo dẹ̀ ní right láti sọ̀rọ̀ nípa ẹ̀. Gbogbo orí burúkú tẹ́ ẹ̀ ṣe sí àwọn ọ̀ràn ti tèmi mi ì fẹ́. Bí wèrè ò bá ti fẹ́ ṣe yín tẹ́ ẹ̀ bá ti fẹ́ kí pìtìpìtì já okùn ẹ̀mí yín lábàdì, ẹ stop sọ bẹ́ẹ̀, ẹ kórí burúkú yín dànù. Ìgbà tá a bẹ̀rẹ̀ Yorùbá nation lánàá yìí náà lẹ kórí burúkú dé lẹ́nu àwọn ẹlẹ́bọ náà fẹ́ gba Yorùbá nation. Wọ́n tún dá Muslim Association of Yorùbá nation kalẹ̀ tó ń ṣe mèyàn, ẹ̀yin náà lẹ fẹ́ ṣe òsì méjì lẹ fi tú wọn kalẹ̀ dá gbogbo ẹ̀rù. Tẹ́ ẹ̀ bá fẹ́ síwín, tẹ́ ẹ̀ bá fẹ́ kí pìtìpìtì bá yín, tẹ́ ẹ̀ bá fẹ́ rìnrìn àjò alọ́ọ̀dẹ, ẹ fi mí sílẹ̀ pẹ̀lú tálẹ̀ǹtì mi, ẹ fi mí sílẹ̀ pẹ̀lú ayé mi. Mi ìná àfà ẹni bá dẹ̀ kọ́ mi kéwú nu yín ẹ jáde, mi ìná ní kọ́ mi kéwú àdéfì bá ta sa mo fi ké lánàá kò dẹ̀ pé mi ì dẹ̀ mọ̀, wọ́n dẹ̀ nà mí torí ẹ̀ ló fi já pé tí n bá ń ronú lé ní ó máa ń dùn mí. Bọ̀tẹ́yìn ọmọ òṣì tẹ́ ẹ bá pùṣì mi màá bá yín ti gígùn lójú o. Ẹ gbàgbé, look at my face very well, màá ti gígùn lójú, màá balẹ̀ ọba jẹ́ fún yín. Ṣé ti rí gèlè ganu yín lọ́wọ́ yìí, màá bá yé yín jẹ́. Gbogbo ohun tẹ́ ẹ gbé dání tẹ́ rò pé ń jọ yín lójú ẹ̀ máa fi gígùn, màá bójú yín jẹ́ pìtìpìtì, máa bẹ́ mi yín okùn ẹ̀mí yín ajá lábàdì. Mo rò pé orí yín dàrú ni, are you mad or something? Mò ń sọ bí pé mi ìṣọmọ ìyá yín òdẹ̀ tí wọ́n á sọ pé tèmi bá kú ẹ̀yin lẹ fẹ́ wá sí mi. Òun ro kúrú Fákẹ́yìnsọ́lá, òun ro kúrú Ọ̀ṣúnìkẹ́, òun ro kúrò mi yeye omi láṣẹ, òun ro kúrò Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà yan agbẹdẹ kó tó wẹmi omi ló máa gbé ẹ lọ. Gbogbo ẹ̀yin àfọ olórí burúkú tí ẹ kẹ́kọ̀ọ́ bóyá wọ́n dẹ̀ kọ́ yín ẹ gbà ni. Orí burúkú tẹ́ ẹ ṣe lábẹ́ comment section àwọn tó kọ ẹ má wà sọ́dọ̀ Fákẹ́yìnsọ́lá o. Tẹ́ ẹ bá wá sọ́dọ̀ mi pìtìpìtì ayé máa bá yín. Kí ló ṣẹlẹ̀? Kí n tó drop kíní ẹ̀dẹ̀ tí máa o wá ń sọ pé tèmi bá kú ẹ̀yin lẹ fẹ́ kírun sí mi lẹ àbó ṣí eré ṣá. Ilé ayé ti kó bẹ́ẹ̀ ṣe rò. Ṣé bí n tẹ́ fi di àwọn bàbá wa lánàá nìyẹn pé tọ́ bá ti kú o kẹ́ bá lè sin wọ́n tí wọ́n bá ti kéwú níbi sàárè wọn lè wà lùjọ́ náà. Gbogbo àwọn terrorist ẹgbẹ́ yìí tí wọ́n lọ kidnap àwọn èèyàn tí wọ́n pa wọ́n sínú igbó ṣe lọ kírun sí wọn lára ni, are you mad or something? Ẹ fọpọlọ ṣeun dẹ́yìn ṣe ni. Ẹni tó ní accident tó ń kó ẹsẹ̀ tó ń pápá tó ń kó gbẹ̀ṣẹ́ kírun sí lára ni. Ìgbà tó tún yẹ tó sọ pé kú ìṣẹ́dí nírú wọn ń kú, ẹni bá ti kú tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ wọn níṣèjúre iṣẹ́. Gbogbo ọ̀rọ̀ yín ti wá káàsì ẹ wá ń ṣe orí burúkú ẹ̀ wá bí ẹ wá o ẹ má fi mí kọ́ bọ́dì o. Online ó wà fẹ́ everybody ló lè sọ nǹkan tó bá wù lọ́nline. Mi blackmail, mi dárúkọ èèyàn. Èwo wá ní pé kẹ́ máa wá sábẹ́ kọ́lé ṣẹ̀ṣẹ̀ mi kẹ́ máa sọ wèrè. Ògùn láká yóò ṣùmọ̀lẹ̀ ònà mi lẹ́fẹ̀ẹ́ jẹ̀wò náṣọ́ ló fi mọ̀ kí mọ̀ bọ́ra. Èṣù ọláàlú abẹ́lẹ́kún sunkún kẹrù obẹ̀lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀. Ó máa kàn sílé yín àbọ̀ lórí burúkú ni yín ni. Mo ní mi ń ṣara yín. Mo ń sọ bí pé mi ń ṣara yín àbórí yín dàrú ni. Mo ní mi ń ṣara yín ẹ̀ṣẹ̀ tí yín lọ́tọ̀ náà ṣọ́wọ́ òwò ń fọ́ wò lọ́rùn ni. Kí ló dé? Ẹ ti sọ fún mi pé tí ibà kú ònú Islam lánàá kò sọ pé kí Islam á lọ síwájú, kí ló dé tẹ́ tún threat mi àbẹ̀bẹ̀ ṣòfò ni. Ẹ jẹ́ kó rí yín pé o bàbá mi kọ́ ló mú Islam wá sílẹ̀ Yorùbá. Wọn ò dẹ̀ lè ka Bíbélì kí wọ́n rí ìyá mi inú àwọn Kìrìsìtẹ́nì orí tí wọ́n ti ẹ̀ pè àwọn kò sí ìtókàn. Ṣé mi kì í sọ̀rọ̀ sí àwọn Kìrìsìtẹ́nì náà ni àwọn pásítọ̀ burúkú nu wọn ṣe bọ́ta kan bá mi gbógun definitely rọlẹ̀ gbé dání ẹ̀yìn àfa, definitely alábòsí ni, definitely adalé onílérú ní orogún ológun dẹ̀bi tí àyàbẹ̀ ẹ̀yà wèrè ṣá. Ẹ ṣáà ń wọ́n náà ẹ̀ ń wá ta ṣe mo ní mi ìbá yín ṣe, it is by force, mi ìbá yín ṣe ẹ̀ wọ́ọ̀tì ẹni tí mo lè bá ṣe.
mo ń sọ fún yín pé Ifákànyìnsọ́lá ni mí ojú àwọn kọ̀ọ̀kan tí mò ń tì ni mò ń tì o bọ̀ tẹ́ ẹ bá wá pé ẹ̀ ní wá lọ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín tẹ́ ẹ bá wá pé ẹ̀ ní wá lọ kí ló ṣẹlẹ̀ àwọn tó kù nínú ìdè là ń wọ́nà bólódùmarè ṣe máa bá wa tú wọn sílẹ̀ ìdí ọpọlọ lẹ́dẹ̀ wọn náà ẹlòmíì ò lè dá mú 1000 kó jẹ nǹkan tó hùn ẹlòmíì ò lè ná 10,000 ẹlòmíì ò ná kò ní 1 million nínú àkáǹtì nínú àwọn tẹ́ ẹ kójú orí yín dàrú ni ẹ dẹ̀ wá sọ ọmọ ológo ẹ sọ wọn di bá bí àlà àṣírí abo ẹ jẹ́ kó ní access sí láì fún wọn ò ní sí alẹ́ wọn ò ní tààrọ̀ wọn ò ní tọ̀sán ẹ̀rí kan máa lọ ké àdìsí kan máa lọ kéwú kí ni kéwú wọ́n fà wọn látijọ́ tí wọ́n ti kẹ́ ṣí èrè ṣá ẹ mọ̀ máa wá sí abẹ́ comment section kìdí kan you are not part of our kìdí kan you are not the among of kìdí kan orí yìí dàrú ni mo sọ fún yín pé ṣé mo wá family wa ni àbí mo sọ fún yín pé mo jọmọ ìyá yín nínú ẹ̀sìn mo ní mi ń ṣara yín àbórí yín fọ́ ni ọ̀ṣun lèmi bó bá bínú mi ò bínú omi wọn á pọn mi kún ẹ nínú iṣẹ́ tó ní lè ṣe tán ọ̀ṣun àgbélé ẹ lọ́wọ́ mo rò pé ó ya wèrè ṣá ẹ wá o ẹ má lọ wá o kẹ jẹ́ kó rí yín pé kọ́pọlọ yín ṣiṣẹ́ ọwọ́ ẹ̀rọ tí mo fi jáde ló yẹ kẹ́ ẹ jẹ́ kí rọra máa bá lọ jẹ́jẹ́ o ẹ ti ń sún mi mo ti fẹ́ máa kùn giri tí n bá yíjú padà má tẹ̀ sí gbogbo yín lójú o Alhaja Kaola ẹ pè àwọn ọmọ yín nínú ẹ̀sìn Islam Sheikh Labib ẹ pè àwọn ọmọ yín nínú ẹ̀sìn Islam Alhaji Akeugba Gold ẹ pè àwọn ọmọ yín nínú ẹ̀sìn Islam bàbá Ìmáàmù Ọ̀fà ẹ pè àwọn ọmọ yín nínú Islam gbogbo ẹ̀yin àfáà bẹ́ẹ̀ ẹ pè àwọn ọmọ yín kó rí wọn pé kọ́pọlọ wọn ṣiṣẹ́ tí wọ́n bá ti rí péjì omi làṣẹ kọ́nstrú ẹ̀ kò ní ìdí kan dúró kọ́nstrú ẹ̀ ojú ọ̀run tẹ́ yẹ ẹ́ fò tí ò fapá gúnra wọn gbogbo ẹ̀yin àfáàtẹ̀dẹ̀ ganúgbà mo fi ẹ̀ka sílẹ̀ tí mo bọ́ sórí net mo ti yá yín lọ ẹ bá padà wá o ẹ bá padà wá ẹ bá pé wá ẹ̀ ní pé lọ gbogbo orí burúkú tẹ́ ẹ sọ nínú gúrùpù tẹ́ ẹ wà ẹ jẹ́ kó mọ níbẹ̀ ẹ̀yin kété lọ̀fọ̀ ń ṣe wọn tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ká o nígbà àrìn àjọ Yorùbá nation dẹ̀ ti bẹ̀rẹ̀ anybody ò lè sọ fún mi pé mo kówó jẹ o èèyàn ò dẹ̀ lè sọ pé wọ́n kó nǹkan sí mi lọ́wọ́ mo ná o tàbí wọ́n kó fẹ́ẹ̀sì sí mi lọ́wọ́ pé kí n lọ tà mi ń kówó kalẹ̀ mo gbé owó rọ́ mo gbé fẹ́ẹ̀sì rọ̀ kò sí yẹn nínú ọ̀rọ̀ mi mo dáńgájíá mo sì é dà ọkàn mi balẹ̀ mo tẹ̀lé ọmọ Adéyẹmọ pẹ̀lú ìfẹ́ ni tẹ́ẹ̀ bá wá fẹ́ ya wèrè tẹ́ẹ̀ fẹ́ fara kọ́ bọ́dì gbogbo ohun tẹ́ẹ̀ bá ń sọ nínú gúrùpù yìí kó máa gbé bẹ̀ ẹ bá lọ ṣe mistake lọ dárúkọ mi nínú lórí kinní yìí tàbí pé bá pé kinní ọpọlọ yìí ó máa sún kì o ó máa sún kì o mo mẹni tí mo tó mo mẹni tí mo jù lọ mo ṣẹ̀ṣẹ̀ jí ni mo sì ń tó gbé gan mọ́ kéré sí ni mí ẹ jẹ́ kó rí yín pé kọ́pọlọ yín fapo ẹ jẹ́ kó rí yín pé o ẹ̀yin tó yẹ pé àbòsí lẹ gbé dání tẹ́ sọ pé ẹgbẹ́ sì dání alábòsí ni yín náà ẹ̀ka gbádá sọ́rùn bí ewé àlùbọ́sà ẹ̀ máa ṣe dàda dídí dọ̀gẹ̀dẹ̀ lúná káàkiri ìlú ó dẹ̀ níbi tẹ́ bìlọ́ǹgì sí ẹ̀yà wèrè ṣá ó níbi tẹ́ bìlọ́ǹgì sí náà ṣá ọmọ yín ni ọmọ yín náà most of people yín ló ṣẹ́fà náà gbé sílé onífá ìgbà tó jà káàsìsì onífá ti ní ẹ máa gbé ẹrù yín kẹ máa gbé fáyín lọ lé ẹ lè gbé ẹ padà ṣòfò pẹ̀lú fátẹ́ iṣẹ́ ẹ wá dé mọ́ṣáláṣí ẹ máa sọ pé láháùlà ẹ stop sọ bẹ́ẹ̀ kí ló dé ọwọ́ ẹ̀rọ tí mo bá jáde ní kẹ́ jẹ́ kí rọra máa bá lọ o tẹ́ ẹ bá lọ mẹ́sọ̀ tèmi á kọjá àwọn ms bàbá ẹ gbàgbé ilẹ̀ Yorùbá lájọ wa o ilẹ̀ Nàìjíríà lájọ wa ọwọ́ ẹ̀rọ tí mo bá jáde òun ní kẹ́ jẹ́ kí rọra máa lọ mò ń ṣe agitation fáwọn ọ̀ràn mi mò ń liberate wọn kọ́pọlọ wọn pé kí làákàyè wọn ṣiṣẹ́ ẹyẹ ṣẹrú lọ́dọ̀ àfà ẹyẹ ṣẹrú lọ́dọ̀ pásítọ̀ ẹyẹ ṣẹrú lọ́dọ̀ babaláwo torí àwọn olórí burúkú náà kúnnú ṣẹṣẹ àwọn atókú má kó amọ̀nàrún má lọ wọn kúnnú ṣẹṣẹ rẹpẹtẹ àwọn tó ṣe pé alọ́nilọ́wọ́ gbà wọn náà kúnnú ṣẹṣẹ rẹpẹtẹ bọ̀ àwọn olórí burúkú yẹn náà là ń bá wí nínú gbogbo ẹ̀sìn tí yín á wá yọ yẹ ẹ fẹ́ máa bìlí pé ẹ ń ṣe ẹ ń dìfẹ́ǹdì ẹ̀sìn ẹ fún wa ní divination of Islam now ẹ fún wa ní divination ẹ divinate ẹ fún wa mọ̀rọ̀kùnrin yìí ò pé àwọn bàbá tàná náà ti ṣẹ̀sìn tó ti ná àlàáfíà lọ ṣọ àwa tá a ṣẹ́kù yìí àní jẹ́ kẹ́ tàn wá àwọn bàbá wẹ́ ti tàn wọ́n lọ wọ́n ti lọ
ìṣẹ̀dá àwọn bàbá yìí dẹ̀ ń bèrè ìtúsílẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa ó ń bèrè ìtúsílẹ̀. ṣé tọ́jà yín bá ti káàsì tẹ́ ẹ̀ bá tà mọ́ ṣé Fákànmí Sọ́lá lè máa fi kanra mọ́ ni ẹ jẹ́ kó rí yín pé pọpọlọ yín fapò o èmi kọ́ mo sọ yín kẹ́ túlétúlé kẹ́ lọ tọwọ́ bòkú lójú àáfàá Sọ̀díìkì nìyẹn súnà gidi ni ó dẹ̀ ló òun máa lọ change gbogbo orúkọ àwọn ọmọ òun so many àáfàá ló ti sọ pé òun ò ṣe Islam mọ́ every blessed day làwọn èèyàn convert kúrò nínú Islam ẹ̀yin tẹ́ bá dẹ̀ kú bẹ́ẹ̀ máa maintain ẹ̀ èwo wá ní pé kẹ́ máa wá sábẹ́ comment section mi kẹ́ máa sọ mí pé tèmi bá kú ẹ̀yin lẹ fẹ́ sinmi sórí yín pé ṣá mi ìfẹ́ bá yín jà o mo pe àwọn àáfàá ẹ̀yin àáfàá gidi ẹ̀yin àlìwúlà mọ́ Wàràsátù Àbíyáyì ẹ pe àwọn ọmọ yín mi ìfẹ́ máa rí àbùdù kínní kan yàtọ̀ sí ìyí tó bá jọ ọmọ ọkọ àbùdù kan kó máa sọ̀rọ̀ against Fákànmí Sọ́lá lórúkọ mi orúkọ tí mo jẹ́ táyé mi tutù tó dẹ̀ fún mi mùgbẹ́mùgbẹ́ ṣé ẹ mọ ibi tí èmi ti ṣẹ̀ wá ni mò ń sọ fún yín pé ẹni tó lọ ló dé padà Fákànmí Sọ́lá ti lọ ó ti wá lo ìṣẹ̀mí kan lánàá ó tún wá padà ni kí ló ń ṣe yín náà are you deaf ṣáàdìtì ní iṣó di ní iṣẹ́ ẹ̀gbọ́n ni nítorí tó bá ṣe pé irú strategies ẹ fi ń gba owó lọ́wọ́ àwọn èèyàn tó bá ṣe páwọ̀ ò bá ríran ríra wa ká ti mọ̀ pìlẹ̀ wa ká mọ̀ bí a ti bọ̀ ká mọ̀ bí tá a bá dúró ni strategies yẹn náà ni mi bá máa lò online gbà mo bẹ̀rẹ̀ àwọn èèyàn bí mi pé ṣé mò ń dáhùn èèyàn lóhùn ni mo ní rárá mo mọ̀ pé tó bá jẹ́ yìí wọ̀nyí ẹ̀yin olójú kòkòrò ẹ̀yin akéwú tọrọ jẹ akéwú gba bára akéwú di bá bí ala àṣírí abo tẹ́ẹ̀ ní ṣe alẹ́ tẹ́ẹ̀ ní tààrọ̀ mo mọ̀ pé máa sọ pé ń dáyàn lóhùn tírú mi bá sá sí abẹ́ oníṣẹ̀ṣe kan màá máa gbaṣẹ́ àìmọye iṣẹ́ tí mo mọ̀ on behalf ara mi kò tiẹ̀ gbá má tiẹ̀ lọ sásábẹ́ èèyàn ṣé mi mọ̀ ń pa nǹkan tá à ń sọ yìí ni mo mọ̀ ń pa ẹ̀ náà àìmọye nǹkan tí mo mọ̀ tí bá ń sọ fáwọn èèyàn pé báyìí ṣé wọn ò ní gbà ni tó dẹ̀ máa jẹ́ fún wọn bọ̀ Fákànmí Sọ́lá ò ní fi dúdú pe pupa fún yàn láyé mi ní báyẹn ṣe mi ní sọ pé káwọn ọ̀ràn mi bọ́ lóko ẹrú kí n tún máa sọ pé torí pé kí n lè rí jẹ èlò ni mo fẹ́ gbà lọ́wọ́ yín àwọn èèyàn ń béèrè pé ṣé mò ń dáyàn lóhùn fáǹsì mi kan pè mí ní 2022 kọ́ ni or 2023 tán náà wọ́n fẹ́ fún mi nílẹ̀ ní Badagry pé kí n wá kọ́ ọ́fíìsì síbẹ̀ kí n máa dáhùn èèyàn lóhùn mo ní kò tí ì débẹ̀ ọba tó ní mi ò tí ì tó lọ síbẹ̀ ọba tó ní ètò kò tó lọ sọ́nà bẹ̀ ẹnìkan náà pè mí pé òun fẹ́ fún mi lé pé ọ́fíìsì lòun fẹ́ kí n kọ́ síbẹ̀ mo ní ọ́fíìsì fún kí ni ṣé ohun tí mi sọ pé tọ́lọ́wọ́n ọba ò sọ pé kí n rìnrìn ẹ̀ ṣé màá rìn ni bọ̀ tó bá jẹ́ yín olè tẹ́ ẹ̀ ní ṣe ọwọ́ tẹ́ ẹ̀ mọ bísínẹ́sì ṣe tó ṣe pé kólókù ṣàkù kẹ́ ẹ lọ ganu kọ́lọ́mọ bímọ kẹ́ ẹ máa sọ pé ẹ kàn sanwó kọ́mọ má gọ̀ irú yín máa rọ ẹ ti sọ pé ẹ ti ná opportunity ni ẹ máa purọ́ irọ́ wèrè tí ò lè gbé yín débi kankan irọ́ tó yẹ pé bẹ́ẹ̀ ṣe ń pa ló ń cast irọ́ olórí burúkú tẹ̀ ń pa irọ́ tó ṣe pé àkáǹtì bàbá yín lẹ́jọ́ gbogbo alámọ̀ pé ìṣẹ̀ṣe ní background wa ẹbọ yìí ní background wa kí lẹ̀ ń pè lẹ́bọ ṣe bẹ́ẹ̀ ni bá ń ṣoògùn lẹ pè lẹ́lẹ́bọ ṣe bẹ́ẹ̀ ni bá ń ṣoògùn lẹ pè lẹ́lẹ́bọ ṣẹ́yìn àfáà náà ẹ̀ kì í gbé pèsè ni ẹ̀ kì í gbẹ́bọ ẹ̀ kì í gbé pèsè ẹ̀ ń gbé náà tó jọ hàn sẹ́mi àti yín ẹ̀ ń gbé most of ẹ̀yin tẹ́ ń polówó ewé gbá ewé àwo ewé ìkòkò tí ẹ bá lè ṣe ẹ kàn sáwọn kí lẹ̀ ń sọ fún ọ lẹ́yìn ìgbà tí wọ́n bá kàn sí ṣebí ṣe lè máa sọ fún ọ pé àyíṣẹ́ ayé ni o a máa bẹ́ẹ̀ pẹran a máa bẹ́ẹ̀ gbé tutù a máa bẹ́ẹ̀ ṣe gbá tẹ bá dórí nẹ́ẹ̀tì ẹ máa sọ pé bọ̀ ní orí yín ti dàrú ẹ jẹ́ kébí sọ fún yín bèbí ti ṣẹ́jú everything ti ó ti open àkóyín jẹ mọ́ ẹ̀yin àfà àkóyín jẹ àgbọ̀n yín mu o fún ara yín náà lẹ mú iyì ara yín lẹ yòrò ẹ sọ di iyọ̀ àtàbẹ́là ó yòrò mọ́ yín lára fúnra ara yín ni ẹ̀yin lẹ bọ́ nílé ńlé lẹ́nu kubi tó fẹ́ gbà ẹ̀yin lẹ dá gbogbo ẹ̀rù ẹ wá dàrú tẹ́ ẹ wá ń sọ pé bá pé kinní ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ọkọ̀ fúnra yín jẹ lọ́ọ̀láìn lẹ fúnra yín ní wọ́jẹ́ gbogbo àwọn bàbá tàná tẹ́ ẹ sọ so god tẹ́ ẹ máa sọ̀rọ̀ sí wọn
àwọn ọmọ ọkọ wá dìde lé ní ẹnu òkú bí tá a fẹ́ gbà ìdájọ́ ẹnu leléyìí o eléyìí ó sì pẹ́ nìkan fẹ́ gbẹ́ nìkan lọ sí station ẹ wo bọ́n ṣe ń bú àwọn kìrìsìtẹ́nì tó ṣọ́ọ̀rọ̀ ẹnìkan kan lọ sí station àfẹ̀yìn nìkan náà ni bí ẹ̀kọ́ àpọ̀ wọn jẹ kẹ́ ẹ jẹ́ kó rí yín pé starting from today mi ìfẹ́ rí yín lọ́ndà comment section mi. I don't want to do anything with whatever you call yourself. I don't want to do anything. I don't want it to do anything with any afa. Mi ìfẹ́. Èyí tó yẹ pé bẹ́ẹ̀ bá gbójúlé yín tó bá sọ pé èèyàn ní yín báyìí ẹ máa sọra yín dòmò ni. Èrò lẹ máa padà pera yín. Kí ló dé? Àpọ́nlé táwa ń fún àwọn àfáà lánàá ní àná ó ti lọ fáfá ìgbà tó tí wọ́n tún fẹ́ dùpù mí ńgbà ẹ̀ àwọn àfáà gaima wọ́n wá sọ pé ìgbà yẹn mo ti bísínẹ́sì mi ṣẹ̀ṣẹ̀ ń ṣe díẹ̀díẹ̀ mo ráyè sí express lọ́dún yẹn lọ́hùn náà bá dọ́ ṣọ́ọ̀bù náà bá ní ìyá wa àwọn torí wọlé alúà ọ̀rọ̀ tí mo sọ ìsúná 2019-18 àwọn wọlé alúà nítorí títí àwọn ṣe prayer gan ibi tẹ́ ẹ ṣe ń lọ ibi tó lọ fáà ni o ògo yìí máa búyọ ọlá máa dé ṣọ́ọ̀bù yóò ní gbàyè tó bá yá wọn á jókòó máa gbà torí tèmi kẹ mo wá wẹni tó torí tèmi wọlé alúà pé ṣé o wò fúnra ẹ ṣá so kẹ́ ẹ má tẹ́ ẹ bá ṣe wèrè gbogbo páàsì yín wà nílẹ̀ ẹ má ṣe èrè o ẹ jẹ́ kó rí yín pé mò ń tijú àwọn kọ̀ọ̀kan mọ́ yín lára àwọn tó hàn àwọn tó mọ rírì ògo tí ò ṣẹ̀yìn tẹ́ ẹ ṣe ń rákòrò tí ò ṣẹ̀yìn akéwú tọrọ jẹ tí ò ṣẹ̀yìn akéwú lọ sìnkú akéwú máa jà sówó òkú lórí tébù akéwú máa jà sówó òkọ ọmọ akéwú máa tara yín lọ́fà níbi ìkómọ oníkómọ ìkan ṣẹlẹ̀ lọ́dọ̀ mi bíbáyìí bọ́ ìyẹn bímọ ń gbà yẹn ṣáìdì àǹtí mi ni eré àǹtí mi ni ó bímọ so gbàtọmọ yẹn wá bímọ àáfà tí ó ń kírun jímọ̀ fún wọn lọmọ yẹn pè kó wá sorúkọ ọmọ ṣé ẹ dẹ̀ mọ̀ pé àdánwò tẹ́ máa ń fi gbogbo wa sí ni pé bọ́mọ kan bá ti lè wà sọ́dọ̀ yín tó wá ké alif kó má ké bá tó bá ti lè pé alif lọ́dọ̀ yín ẹ ti dàfẹ́ nìyẹn problem tẹ́ nínú ìṣòro ayé yín nìyẹn so kí ni mo fẹ́ fàyọ ọmọ yẹn wá pè máàmù yẹn ìyàfà àti ibi tó kọ́mọ lálífù ló bá dé ló bá lòun ní ìjókòó tí bí ṣàṣe program wọn pọ̀ owó yẹn pọ̀ gan ìgbà tán máa fún ìmáàmù lówó fún 5,000 mo sì máa repeat ọ̀rọ̀ yìí máa fẹ́ ṣe program tó máa làmì láka gan ẹ bó eléyìí kó lọ fà wọ́n wá fún ní 5,000 ìyẹn wá sọ pé 5,000 pé ó bá ní kán máa kó lọ ṣe understand ó ní kán máa kó lọ so nínú àwọn tó jẹ́ jẹ̀mọ́ yẹn wá sọ ń gbà báyìí àwọn yẹn wá lọ bá bàbá ọmọ pé fi owó sí envelope fàáfà imam fowó sí envelope fóun pé kó máa ṣe ìyín ò dẹ̀ tún bá wọn jà ẹ jẹ́ mọ̀ pé àáfàá tó lóun bàbá ọmọ yìí tí wọ́n kọ owó sí lọ́wọ́ ó ń jẹ́ kó yé pé ìwọ wàá mọ̀ pé o bóun ní eré àyè ni wọ́n fẹ́ gbójú lọ́wọ́ àáfàá díẹ̀ ló kù o àáfàá yìí láti travel ojú àáfàá ń wá mi báyìí nígbà tó máa dijọ́ kejì ẹni tójú odù ojú wá di dáadáa wèrè ṣẹkọ́nà ojú wá di dáadáa ń bìrì wọ́n fẹ́ gbójú lọ́wọ́ ẹ̀ àáfàá yìí ó ṣètùtù ó gbẹ́bọ ó gbé gbogbo ẹ̀ kó tó gbádùn ìyẹn la máa ń sọ pé ẹ̀yin ẹni ọlọ́run àbẹ ẹni àṣetánì èyí tó yẹ kán máa òkò tó ń sọ fún ṣètàn nílẹ̀ ládùúgbò yẹ kán máa dì wálé kán máa sọ pa yín ni kò sí ohun tá a fẹ́ fi èmi ṣe torí ọmọ rúmọlẹ̀ lè mí ọmọ rúmọlẹ̀ ni mí kò sí ohun tá a fẹ́ fi mí ṣe lẹ́yìn ọba tó ni mí tó nágbára tó lè pa tó lè jì ẹ fún ẹni yín àwọn akéwù ganu sí kò sí ohun tá a fẹ́ fèmí ṣe o ọwọ́ tá ẹ bá gbé ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló máa fi nà èlúùlù tó fàjò lọ́rọ̀ yín ó máa fà sórí ara ẹ̀ ní àrígiṣẹ́gi tó bá dẹ̀ ṣẹ́gi ó máa orí ara ẹ̀ ló máa fi lù yóò balẹ̀ ní labalábá fi ń wọgbó apòfò fún yín orí yín á pé mo ní mi ìṣara yín Yorùbá ni mí ní àná kàngbà táwa kéré tá a bá ń ṣe àríyànjiyàn tá a bá ti sọ pé Ògún gbọ́ àti bìlífù ara wa gbàtẹ kó o gbẹ̀dẹ̀ lórí pé ká máa pe wàláì tàláì súnmọ́bì láì wàrọ́ọ̀bù ní káàbà tó lè ṣe pé rọ́nà ń pa kí ló ṣẹlẹ̀
ẹ jẹ́ ká wà lórí ọwọ́ wa, ẹ jẹ́ ká wà, ẹ jẹ́ kí ìran wa kó sí mi, ẹ jẹ́ kí ìran wa padà sípìlẹ̀ káwọn ọmọ wa balẹ̀ rógolo. Wàláì tá a pé àti mọ̀ pa wàláì ṣe nǹkan àtúmọ̀ máa pe wàláì tó rà mọ̀ pé wàláì kò rí wa, kò sí tí wàláì kankan lè ṣe fún wa. Bọ̀ tá a bá pe àwọn ancestors wa pé Ògún ń gbọ́, ẹ̀rù máa bà wá pé Ògún ń gbọ́, èmi ni mo ṣe o. Ìṣẹ̀mí táwa lò lánàá táwa fi ṣe kékeré nìyẹn. Wọ́n wá gbẹ́sìdè ẹ̀sìn di múrí mẹ́ta múrí kan nílùú, ẹ̀ wá jẹ́ ká sí mi, ẹ̀dẹ̀ ń provoke máa ìdí wa. Tẹ́ ẹ bá sọ pé Kùránì ò pọ̀ obìnrin dá sọ̀rọ̀, kì í ṣèmi ló ń bá wí o, ẹ jọ̀ọ́ o, ẹ wá o. Tí Kùránì bá sọ fún yín pé wọn ò pọ̀ obìnrin dá sọ̀rọ̀, kì í ṣe Fákànyìnsọ́lá ló ń sọ o, Fákànyìnsọ́lá kọ́ ló ń sọ o, ṣe understand? Fákànyìnsọ́lá kọ́ ló ń sọ o. Mo wá láti ilẹ̀ Lárúbáwá o, mo wá láti ilẹ̀ Róòmù o, Yorùbá ni mí, Yorùbá nìran mi o. Sòkè wá, ẹ jẹ́ kó rí lọ pé o, ẹ má máa wá fún mi o. Tí bá rí lọ́dà kọ́ bẹ́ẹ̀ ṣe ìṣọ́ mi lásán, ikú pa yín, àrá pa yín. Àmọ́ bó ṣe ń lọ náà, ẹ máa ṣe bálabàlá yàmàyàmà, kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Lánàá àmọ́ tó ń jẹ́ Islam, àmọ́ tó ń jẹ́ Kristẹni, àmọ́ tó ń jẹ́ ṣẹ̀ṣẹ̀, we are all the same ni wá bá ṣe ṣera olóṣùṣù ọwọ́ ni. Ìgbà tó di pé Abiodun Quadri ẹni so please who are you, ta lẹ ń bá sọ̀rọ̀, ẹ jẹ́ kí n mọ̀. Are you talking to me? Ṣé mi lẹ ń bá sọ̀rọ̀? So ẹ jẹ́ kí n mọ̀. Abiodun Quadri, let me know who are you talking to. Let me know. Let me know. Let me know. Kí ló dé? Ẹ dẹ̀ fẹ́ máa kó mi láyà jẹ. Àná bá ṣe múra wa lélẹ́yìí, àmọ́ ọmọ oníṣẹ̀ṣe, àmọ́ ọmọ Kristẹni, àmọ́ ọmọ Mùsùlùmí. Ìfẹ́ tọ́lọ́run bá béèrè làwọn bàbá tàná fi ṣẹ̀sìn náà. Ìfẹ́ ni wọ́n fi ṣẹ̀sìn. Kí ló wá délé ni? Ọlọ́mọ ò wá mọ́mọ́, nǹkan yẹn ti wá ń trend lórí ilẹ̀. Ó ti ń trend lórí ilẹ̀. Ẹni jẹ́ landlord kò fẹ́ gba Kristẹni sílé, Kristẹni ò fẹ́ gba Mùsùlùmí sílé, Mùsùlùmí ò fẹ́ gba oníṣẹ̀ṣe, oníṣẹ̀ṣe ò fẹ́ gba Mùsùlùmí. Kọ́lọ́run ọba Olódùmarè kó kọ́lé ayọ̀ fún mi. Gbogbo èyí tó ti ṣe fún wa kó má bàjẹ́. Káànú ó túbọ̀ máa lé wa bá. Èmi ò criticize, but tó bá gbé ní ilé mi, tó bá ń lọ criticize lọ́dọ̀ àwọn tenants ẹ, màá gbé ẹ lọ court. Màá jẹ́ ó yé bàbá wa Tinubu pé ìwọ ló ń dà lúrú. Kí ló dé? Gbogbo àwọn táwa bá lò gbà, Ondo State náà bí mi sí o, Ondo State náà bí mi sí. Yeah, Òdìgbò local government náà bí mi sí ní Ondo State. Ọmọ Ìbàdàn wà ní abọ̀dọ̀ wa, Mọdákẹ́kẹ́ wà, Ilé Ifẹ̀ wà, Òṣogbo wà, Kwara wà, Ọ̀fà wà. Gbogbo àwọn ìlú òkè yẹn lájọ péjọ lájọ ló gbà. Ẹ̀gbá ló wà, Abẹ́òkúta wà, gbogbo state ló parí sọ́dọ̀ wa. Adẹ̀jọ́ ń lò fẹ́ tó ń bá ní nǹkan ṣe àwọn ìyá wa tẹ̀lé wọn lọ sílùú wọn. Kí ló dé ní ìsìn? Ẹ ti ń jẹ́ ká máa bẹ̀rù ara wa. Kò sífẹ̀ẹ́ mọ́. Àáfàá kan mi lè sọ pé mo gbórí mo gbáyà sí pé ó ti ẹ̀ jẹ́ ni tí mo mọ̀ gan pé bá pé kíní kó wá invite mi pé òun fún mi ní invitation kí n wá síbi program òun, ẹ̀rù máa bà mí, máa kó security dání. Ẹ fẹ́ gbà bẹ́ẹ̀ dáhùn, máa kó security dání nítorí pé mi ìmọ̀nú yín. Ọ̀rọ̀ orí Facebook yìí ẹ ti jẹ́ kó di reality. For example, lánàá ìgbà tí mò ń ṣe mo ti bẹ̀rẹ̀ program ní mi tí bẹ̀rẹ̀ program mo wà nínú ṣọ́ọ̀bù lánàá ni. Bẹ́ẹ̀ni yẹn ṣe dé sàmà lẹ́kùn àti ọ̀la mo ní ẹ dúró sẹ́nu ọ̀nà, ẹ dúró ẹ má wọnú ṣọ́ọ̀bù mi. Ìyàwó kí ló dé mo ní kò sí. Mo ń bẹ̀rù yín gan, mo ń bẹ̀rù ẹ̀yin àfà. Ìyàwó bàbá àfà yẹn wá dáhùn pé ṣé ọ̀rọ̀ orí net mo ní ó ti di reality o. Èmi ò mi ìfẹ́ yín ẹ dúró síta kí lẹ fẹ́ sọ. Wọ́n náà ní káwọn yà káwọn sálámọ̀ sí mi ni. Mo ní mi náà dẹ̀ kí ní kíkí ọlá ní kíkí yìí pé ẹ káàbọ̀ ẹ kú rìn. Èèyàn mímọ̀ mi ni. Ṣé rí ibi tẹ́ ẹ bá wa dé nìyẹn. Ibi tẹ́ ẹ bá wa dé nìyẹn.
ó wá di pé ká máa hate ara wa ẹni tó bá yẹ ká ṣàánú fún. Lánàá àwọn bàbá yìí ò sọ pé nìkan wà nínú religion kankan tó wọ́n mọ̀ pé ìwà lẹ̀sìn ìwà yẹn làwọn bàbá yẹn fi kún ẹ̀sìn lánàá ní gbogbo ẹ̀ fi tùbà ló fi túṣẹ́ ẹ̀yìn tèmi ẹ̀ fi wá kún horo sí horo ìdààmú àdúgbò dájú kálámà rẹ̀ rìn hùwà kà tẹ́ ẹ bá wá dé prógáàmù wọn a máa sọ fún yín pé aláwa sálámù rí abà bíkùn àwọn ẹni rẹ̀ wà nínú Islam o àwọn òjò kan wà tó péjọ dáadáa ni wọn gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórí nẹ́ẹ̀tì gan tó ń bá rí wọn ní ìyẹn kọ́ níbi táwọn ń lọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ dẹ̀ ti mọ̀ pé gbogbo ohun tẹ́ ẹ gbé dání lórí ọ̀rọ̀ ni wọ́n mọ̀ ṣọ́bọ̀ làfà Sodiq sọ yẹn wọ́n náà wọ́n mọ̀ wọ́n ní gbogbo ohun táwọn ọmọ ọkọ Yorùbá ń ṣe it's like pé à ń liberate àwọn èèyàn ni pé tó bá tásìkò àwọn máa dojúkọra àwọn táwọn máa sọra àwọn lóko òkú àṣìtáàní tẹ́yìn ń lọ sílẹ̀ Mọ́kà lọ sọ yẹn wọ́n máa hé káàkiri ládùúgbò ní tí wọ́n máa sọ yín lóko tó bá yá tẹ́ ẹ̀ bá gbọ́ síbi tó yẹ kọ́ wọ́n ń gbé ìgbàdá Yorùbá ní ìṣẹ̀kalẹ̀ ẹ̀yìn náà lẹ́ fi gígùn ẹlẹ́lọ́bọ̀ ní Sunday Igboho ọ̀gbẹ́ni ìtú declare pé Christian lòun ìgbà tá a dẹ̀ lọ sí Igboho church tán ti lọ ṣe last kìíní fún yẹ last respect fún yẹ ṣọ́ọ̀ṣì yẹn náà bí ọmọ Adéyẹmọ sí èmi wọnú ṣọ́ọ̀ṣì ìgbà yẹn mo ti ẹ̀ṣin ńlẹ̀ ha mo gbẹ́ka wọnú ṣọ́ọ̀ṣì àwọn èèyàn bẹ̀rù àwọn òpé kí ló ṣẹlẹ̀ múná ẹlẹ́yà Igboho lélẹ́yìí ẹ má bẹ̀rù terrorist kan ló wọlé o ẹlẹ́yà Igboho torí ẹ̀rù bà gbogbo àwọn kìrìsìtẹ́nì yẹn so àwọn èèyàn wá ń súnmọ́ pé ẹlẹ́yà gbogbo wọn ṣe wá ń kí mi kí ló dé ẹ jẹ́ kẹ́sìn yẹn wọn everybody ṣe mọ́nà ìwà ni wọ́n ń pè lẹ́sìn kí ló ń pè lẹ́sìn ṣé kákírun ká máa forí lálẹ̀ ká dẹ̀ máa bínú ọmọ ọlọ́mọ ká máa bọ̀tọ̀ ọmọ ọlọ́mọ jẹ́ ká máa hùwà àkà kó ṣe pé gbogbo ìyàwó oníyàwó ẹ gba pátá ń díẹ̀ tó ṣe pé gbogbo ohun tó ẹ bá ti ń ṣe báyìí ẹ máa sọ pé sìgì fàrúgbe kí ni wọ́n ń pè lẹ́sìn ṣẹ́ni tó ń kírun gangan ló fẹ́ rí ọba ló fẹ́ dọ̀dọ̀ ọba tó níwádìí ẹ máa sọ pé ẹni tó bá ṣẹbọ kú kò lè rọrùn wọ̀ ẹni bá kírun kú kí ni purpose of ìrun tẹ́ǹkì ìrun tẹ́ǹkì tó ṣe pé èyí tẹ́ ẹjọ́ ń to sáfù gan ẹ̀ hate ara yín ẹ̀ ń lara ara yín ẹni bá wá sí jímọ̀ tó bá wọṣọ tó dá tó fún ẹ̀ tàbí kó lo bàtà tó dúró re bó o bá jókòó lẹ́gbẹ̀ẹ́ lánàá tó bá ti rí ẹ̀ tún dìde ni kò ṣẹ́ kò ro ìlara ń bá yín gbé ìlara bá ti yín jẹ́ obìnrin tó bá ń lọ ìjáàbù ẹ̀ tó ń lọ jẹ̀lìbáàbù ẹ̀ ló ní ṣìgàn ni èmi ṣe lánàá tẹ́ ẹ sọ fún wa ni ẹni kí ló dé gbogbo obìnrin tó bá ti ń lọ jáàbù tó ń lọ ìjáàbù ẹ̀ tí gétọ̀ọ̀sì ń yọ nínú ìjáàbù ẹ̀ alágbèrè ni oníṣìnà ni àfẹni tó bá máa wọ jẹ̀lìbáàbù ẹ̀ tó máa kákò tó máa di múlí kánkàkò tó máa kákò tó máa fòṣì tó máa rin ṣì irú yẹn ló máa rálùjọ náà orí yìí ti dàrú èmi láti ilẹ̀ ti tèmi ní èmi ò ṣọ́ọ̀bù mi ìdẹ́ ṣonídọ̀tí mi ìdẹ́ rán jẹ̀lìbáàbù tèmi kó máa wọ́lẹ̀ ẹ̀yin kan lẹ sọ pé kí jẹ̀lìbáàbù obìnrin kókó mi ajá kókó tẹran súnà ní ó wọ̀run ẹ̀yin tẹ́ ń fò ṣiṣẹ́ sìn tẹ́ ń fi ìranù ṣẹ̀sìn tẹ́ ń fi dọ̀tí ṣẹ̀sìn tẹ́ ń fòfò àkàdánù tẹ́ fi ń ṣẹ̀sìn tẹ́ sọ pé sì lẹ́ ń ṣe lọ wo bí tẹ́sì ti wá kẹ lọ wo bá láàbáyà kẹ lọ wọnú èsì táwọn ìyàwó wọn wà tí wọn dààmú àwọn ìyàwó yín akẹ́kà bíbà ẹ̀ máa ní wọn lára kiri ni ẹ ti gbogbo lọ́wọ́ wọn náà ẹgbà sátidé lọ́wọ́ ẹgbẹ́ Sunday lé wọn lọ́wọ́ ẹ wá o Ifákànṣọ́lá fi ẹ̀ka sílẹ̀ pẹ̀lú ìrọ̀rùn ni o mo dẹ̀ dúpẹ́ pàtijọ́ tí mo fi sílẹ̀ hẹ́ẹ̀tì mi ó ń lékún ní ti dáadáa ní tàlàáfíà ntẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ sí Ifákànṣọ́lá ni pé kó ló di ẹ̀ bá lọ kẹ máa post ẹ̀ àlùjọ́nà Firdaus lọ mo rò pé ẹ yá wèrè kẹ máa sọ pé rest in peace a ò fẹ́ kó lọ it's not my portion wọn ò ní kọrú orí bẹ́ẹ̀ fún mi láṣẹ Elédùmarè irú orí bẹ́ẹ̀ kò ní tọ́ sí mi láṣẹ Elédùmarè torí mi ní fẹ́ kí ọ̀nkú Jídé Ègè kí wọ́n bá mi jà ẹ jẹ́ kí n bá wọn kí n polówó ọjà. Enter to Bluetooth. Bluetooth connected.
mi máa mọ ibi tí kinní yìí wà. Bluetooth connected. Ẹ ṣé jàre. Ó ti connected. Òyìnbó ń fojoojúmọ́ ayé. Ẹ jẹ́ lọ polówó náà. But first of all, write this number down. 1-845-293-8937. You will get through to Divine Travels and Tours. They help you process and obtain USA work permit visa, tourism and visiting visa, vacation and cruises. Wow! The USA work permit visa allows you to legitimately work anywhere in USA once you arrive. Interesting. Call Divine Travels and Tours, New York, USA on 1-845-293-8937 or send email to divinetravels5@gmail.com. Divine Travels and Tours is tested, trusted, and reliable. Ẹ ṣé, ẹ bá wọn dòwò pọ̀. Ẹ gbé polówó yín wá kájé bugbájẹ. Nítorí pé ìpolówó làgùn mu òwò, ojú òní tiwa, àánú á bá wa gbé. Ẹ̀yin àfà, ẹ fà àwọn ọmọ yín létí o. Ifákànsọ́ ló ṣeré o. Àná kan tí mo wà nínú ẹ̀hà, gbogbo yín lè wọ̀ lọ sí mi lára. Lọ́wọ́ tí mo wà yìí, tó bá gbéwèrè wá wà gbéwèrè padà o. Mo wà nínú ẹ̀hà gan, mò ń blé. Káwá sọ̀gbà tí gbangba dẹkùn yìí. Gbogbo ohun tó bá sọ lójú mi, lẹ́yìn mi ò lè sọ lójú mi. Mo mọ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ hunhun inú ẹlẹ́dẹ̀ ló gbé. Gbogbo orí burúkú tẹ́ ẹ ṣe lọ́ngbà mo fẹ̀ka sílẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń yọ sọ́là wá ń yọ gbọ́bọ̀. A lọ sí láì yẹn kò sí ìdókàn wa. A máa ná dọ̀tí àgbàlagbà ní mí. Ìyáláyà yín ni mí. So ẹ má kó wèrè wa o. Mo mọ ohun tí mò ń ṣe. Mo mọ ohun tí mò ń ṣe. Bí mo ṣe jẹ́ aṣa tó yìí tí mo jẹ́ gíran federal tó. Mo sì mọ àwọn àfáà tó yẹ kí n bọ̀wọ̀ fún. Mo mọ àwọn torí wọn pé tọpọlọ wọn ṣiṣẹ́ tán mukun tí wọn ò mukun mẹ́kọ̀ọ́. Bu ẹ̀yin ọmọ àlè tá a ní kẹ́ ẹ lọ kọ́ṣẹ́ tá ẹ̀ níṣẹ́ kọ́. Tá a ní kẹ́ ẹ lọ kọ́ṣẹ́ tá ẹ fẹ́ kọ́ṣẹ́. Ẹ máa jẹ pàǹṣàn. A ní kẹ́ ẹ lọ kọ́ṣẹ́ ẹ̀ níṣẹ́ alẹ́ ẹ̀ nítàárọ̀. Go and learn work. Go and find work. Ẹ lọ ṣiṣẹ́. Iṣẹ́ lóògùn ṣẹ́. Èmi wà nú ẹ̀ka lánàá mo ṣiṣẹ́ mo tún ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Mi kàn lọ ṣọ́ọ̀bù lẹ́ni ni mo fara nísìnyí. Gbogbo ṣe sọ kí wá fún yín wòtòwòtò. Mi lọ ṣọ́ọ̀bù lẹ́ni mo fara nísìnyí. Àṣàbí ti dé o. Ìfákànyìn sọ́lá ni mi o. Ọ̀ṣun níkẹ́ ni mò ń jẹ́. Àṣàbí adé o. Ọmọ ọkọ ni mí. Mo ti ganú sí máìkì mi. Àṣàbí ti dé, ọmọ ọkọ ló jẹ́, ọmọ yé wa ṣá ní mi o. Ọ̀rọ̀ yé mi ṣáká ṣáká ṣáká. Àáfàá tó wo mi ṣùṣù tó ní tí ń bá kú o. Àwọn máa kírun sí mi lára. Ẹlẹ́dá mi gbọ́ o, wá ṣáájú mi kú nínú ayé tàbí kò tiẹ̀ wá bí aláìsí o. Èmi ò ní kú kúkú kan bí ò ṣe yíyè. Ìgbésí ayé mi ò máa lò títí títí dálẹ̀. Ìṣẹ̀mí ayé mi ò máa lò títí títí kalẹ̀. Ọ̀rọ̀ tó lódùmarè fún mi máa lò títí kalẹ̀ ni. Èmi ò ní kánjú kú o. Àṣàbí ò ní dàgbègbè ní kíákíá. Orúkọ yín ò pọ̀ létí ni. Àṣàbí àdé. Àṣàbí ṣàbí ságbọ̀n ó kó wálé. Bọ̀dá mi kan lánàá ní Àṣàbí ṣàbí ságbọ̀n kó kó wálé. Àti kékeré lèmi ti ya gíran federal. Màá ní ẹ stop ẹ má máa sọ bẹ́ẹ̀ fún mi mọ́. Àṣàbí ṣàbí ságbọ̀n ó kó wálé ó tà ó dẹ̀ rere. Báwo lè máa sọ pé mo ṣa obì ságbọ̀n mi kó wálé. Ẹ fẹ́ kẹ́ni ẹlẹ́ni lọ kó obì tèmi kó tà ni. Àṣàbí ṣàbí ságbọ̀n ó kó wálé ó tà ó rere jẹ. Àṣàbí ṣadọ́là táwọn òtẹ́ ìṣòkúta. Ẹ lọ wo àwọn Àṣàbí náà láyà à ń blé gan látòrí ìyẹ́sà board. Àṣàbí ọlọ́ṣẹ́ ìyá mi. Ìjọ kan máa wá ìyá mi Àṣàbí ọlọ́ṣẹ́ lọ Ọlọ́run. Woman yẹn ó ń blé. Mo máa lọ bá wọn. Mo fẹ́ kí wọ́n kàn tọṣẹ fún Fákànyìnsọ́lá. Kí Fákànyìnsọ́lá máa glow. Mo dẹ̀ ń glow báyìí náà. Àwọn ṣáà tí wọ́n máa mú steam mi glow. Mi ìfẹ́ ìtí máa lò tí máa bleach. Mi ìfẹ́ bleach. Mi ìfẹ́. Ẹ lọ wo àwọn ìyáláyà táwọn bleach lánàá. Gbogbo ìgbà tí wọ́n sì ń lo top gel tí wọ́n sì ń lo
àwọn mẹ̀ríkò ìtura soap ẹwà àwọn ìyá yín gbogbo àwọn wọn ti dá màtàmàtà wọn dá màtàmàtà bí ẹ bọ́ra. ìyá mi Àṣàbí ọlọ́ṣẹ́ ò ní wálẹ̀ Àṣàbí ọlọ́ṣẹ́ tó ń blé ẹ lọ wà wọ Àṣàbí lọ́nà láyìn àṣẹrẹ́ rárá ọ̀rọ̀ máa dá lẹ́nu wọn ṣákáṣáká ni látòrí ìyá Ìsábọ̀dì Àṣàbí ni Àṣàbí ọlọ́ṣẹ́ lọ wò Ìfákẹ́yìnsọ́lá aláṣàbí àdè ó ń blé. àbọ̀ ìbọn ṣíṣe bàbá mi Akeem ẹ ṣe àtìlẹ̀ náà lẹ ti gẹ́ẹ̀tì wa bẹ́ẹ̀ bá dó ní oníṣẹ̀ṣe ẹ máa gbọ́ Abdulrasaq ẹ máa gbọ́ Koyum ẹ máa gbọ́ Nafisa ẹ máa gbọ́ Habibu ṣé yìí ò tútó àfi tí kálukú báyìí ṣe èmi sì máa change orúkọ tèmi bó pẹ́ bó yá láṣẹ Elédùmarè Olódùmarè á gbọ́ mi sókè àwọn ọmọ mi á dé èèyàn nínú ayé ẹni bá fẹ́ sọ pé kí n wá sílùú òyìnbó yẹn máa change ẹ máa kọ́kọ́ bá mi change passport mi orúkọ tí màá lò orúkọ ṣẹ̀ṣẹ̀ ni tó ìpé tí bá débẹ̀ báyìí máa kó lẹ̀kẹ̀ sọ́wọ́ kó gbogbo ẹ̀ sọ́wọ́ kó gbogbo ẹ̀ sórí àwọn òyìnbó gámọ̀ pọ̀ ọmọ orúmọlẹ̀ wọlé dé ẹ jẹ́ kí n yá yín ní nǹkan kan ìjọ kan mo fẹ́ lọ ra nǹkan kan mo wá débẹ̀ yẹn so mo lo ìlẹ̀kẹ̀ white tí máa ń jáde tán ni ẹ gbàgbé àkó síbí kó sọ́rùn gan ẹgbẹ́ tó bá pàdé Fákànyìnsọ́lá pé yes ọmọ orúmọlẹ̀ lélẹ́yìí mi ní jẹ́ kẹ́ ẹ ṣì tì mí sẹ́ ẹni tó bá fẹ́ kojú mi gan kò ní ó máa rò ó dáadáa kó tó wá ṣe so ọjọ́ ìmọ̀ yẹn jáde mo wá dé ọ̀dọ̀ ọmọ Ìgbò mo fẹ́ ra àwọn àbáyà kan ni bó ṣe wá rí mi lọ́wọ́ náà good morning yeye good morning mo ní good morning màámi Ọ̀ṣun mo ní you sabi Ọ̀ṣun I sabi Ọ̀ṣun now Ọ̀ṣun Sẹ̀ǹgẹ̀sẹ̀ mo ní good of you you sabi Ọ̀ṣun Sẹ̀ǹgẹ̀sẹ̀ olóòyà àjù àwẹ̀dẹ̀kọ́tọ̀ ọ̀wẹ̀ mọ́ aṣọ tó tà fún mi jọ ẹ̀ discount tó fún mi kò kéré èmi ò dẹ̀ ní kó fún mi bẹ́ẹ̀ àpọ́nlé ancestors mi lórí lára mi tó fi ṣe bẹ́ẹ̀ fún mi ó lóun máa ń fẹ́ kí irú àwa báyìí ká máa ṣẹ̀wọ̀n lọ́wọ́ ọmọ Yíbò nìyẹn òun ò sọ lẹ́nu ìwọ Yorùbá ó wá sọ lẹ́nu ṣàpòyàpòyà wá ń jẹ́ gbogbo ọmọ yẹn ó ti kó wọn lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n ti yọ sípírìtì tó yẹ kó dògo fáwọn ọmọ yẹn lọ́la wọ́n ti yọ lára wọn àná ńgbà tí mo gbé ọ̀dọ̀ sísítà mi kan ní 90 is it not 88/89 or 86/87 ni mo gbọ́dọ̀ sísítà mi yẹn wọ́n máa wá ń lọ sí kérúbù so wọ́n máa wá ń ríran sáwọn ọmọ èmi náà wá wò pé wọn ò tiẹ̀ rí nǹkan kan sí mi ṣé àwọn kẹtọ́ ọmọdé bá kéré tá a bá dẹ̀ sí lọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n dá ọmọdé mọ̀ àìmọye ọmọ ló ju òbí ẹ̀ lọ irú Fákànyìnsọ́lá yìí ju ìyá ẹ̀ lọ ìyá mi dẹ̀ fún mi lọ́wọ́ mi títí ó fi lọ ni ní gbogbo ọ̀nà ní gbogbo àyè tá a bá lọ sóko àgbẹ̀ níyá mi àti bàbá àgbẹ̀ olóko obì olóko kòkó wọ́n dẹ̀ tún máa ń ṣe ọ̀pẹ ìyá mi lóko ọ̀pẹ gan ó ti yé tá a bá lọ sóko tí ìyá mi bá sọ pé a ti máa sọ fún mi tá a bá fẹ́ lọ kọyìn mọ́mì mi á ti máa sọ fún mi pé Àṣàbí o ìyá mi o ọmọ erin o arókèkórè orejìkórè ilé Ọ̀yọ́ ọmọ ọba ọ̀dọ̀ á ti kì mí mẹ́sàn-án máa ní ẹ wá kí ló ṣẹlẹ̀ kí ni mo fẹ́ bá yín ṣe kíkì yìí pọ̀ mọ́mì mi á ní oko báyìí là ń lọ lọ́la mo dẹ̀ fẹ́ kó bá mi ṣiṣẹ́ dáadáa màá dẹ̀ jẹ́ kó màá ṣiṣẹ́ o àmọ́ ṣá iye aago báyìí ni mo máa ṣíwọ́ iṣẹ́ tí bá dẹ̀ ti padà délé ẹ má ṣòkò pè mí mọ́ ohun tó bá wù mí láti ṣe màá ṣe ńlé wàláì ìyá mi àti ilẹ̀ náà ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ nínàwàdé sójú ìyá ẹ̀ lọ ìkan náà wà náà ọmọ tèmi náà tó ṣe pé òun náà ṣẹ̀ṣẹ̀ pé òun jù mí àmọ́ ṣá irọ́ ó jura wọn lọ ẹgbàgbé bọ̀ mú fún lọ́wọ́ ẹ̀ tá a bá lọ sóko tá a dé tá a bá wà nínú oko mo máa ń sọ àwọn òrírí kan fún ìyá mi ìyá Aláṣàbí ọ̀rùn ẹ̀rẹ́ ìyá mi ti kú tó bá jẹ́ ìyá mi ò tí ì kú ni màá tán kámẹ́rà sí ìyá mi lójú pèsè ọwọ́ rẹ̀rẹ̀ wòbí tó gbé Fákànyìnsọ́lá dé pèsè ọwọ́ rẹ̀rẹ̀ wòbí tó gba Láṣàbí dé nítorí pé tí mo bá rántí ìyá mi mo máa ń sunkún ni ìyá ní ìyá mi ìyá ló bí mi sáyé ìyá ní ìyá mi ìyá mi ò kéré nínú ayé ó kàn ṣe pé ìyá mi ò jẹ wọn ọmọ kó tó lọ ní
ìyá Aláṣàbí ó mọ̀ pé ó ṣà ní Fákànyìnsọ́lá ìyá tó bí Aláṣàbí ó mọ̀ pé ó ṣà Aláṣàbí ìgbà tán ti fẹ́ lóyún mi ní bàbá onífá ló ti gbé fákanlẹ̀ ló ti gbé fàjọlẹ̀ fún bàbá tó bí mi lọ́mọ ó nọmọ tẹ́ fẹ́ bí àmì ni àmọ́ ṣá ìyá mi pẹ̀lú bàbá mi nítorí religion wọn kọ̀rọ̀ mi sí rárá àmọ́ ṣàgbà tí Fákànyìnsọ́lá Aláṣàbí tó dénú ayé tán wọ́n mọ̀ pé ní tí wọ́n ń sọ dé ọmọ tí wọ́n ń wí dé ìgbà tí wọ́n lo oyún mi nìyá mi bá sọ wípé àwọn ò ní di ọmọ mọ́ bàbá Fákànyìnsọ́lá Aláṣàbí wọ́n ní àwọn òbí mọ̀mọ́ wọ́n ṣẹ́yún Fákànyìnsọ́lá kò ṣẹ́ni okùtì tíyá mi bá yán gàárì a máa mọ̀ sàn wẹ́wẹ́ a tún máa fi kókó gàárì a máa fi ra sàlẹ́nu Fákànyìnsọ́lá ò ṣẹ́ rárá ògo ló ń jẹ́ bẹ́ẹ̀ ohun tí mo fẹ́ jẹ́ láyé máa jẹ́ kí n tó lọ kẹ́nìkan wá dárí ikú sọ mí wàá kú tìran wàá kú bájá ṣe ń kú pẹ̀lú tòun tó gbòòrò Àṣàbí ó níyàn kú títí láéláé Fákànyìnsọ́lá ó níyàn kú títí láéláé ìyá mi ṣe bẹbẹ gan ìyá mi ṣe bẹbẹ ló fi jẹ́ pé gbà tí mo dàgbà àsìkò tó yẹ mo tọ́jú ìyá mi níwọ̀nba tó rọ́ lo 2 years good 2 years nínú ilé mi 2 years ló lò lọ́dọ̀ mi kó tó kú mo dẹ̀ pampa ẹ̀ mo pampa ìyá mi gan gbọ̀gbà tó di 9 minutes tí ìyá mi ò ní sọ̀rọ̀ mọ́ ó pè mí ó ní Àṣàbí ìyá ọkọ mi nìyá mi máa ń sọ pè mí tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ pàtàkì ìyá ọkọ mi pàtàkì wọ́n ní ṣèmi ò ṣe kò yàtọ̀ sí ìyá yẹn àwọn ọ̀yá gidi àwọn ọ̀yá tí ò fànà bá yí ọmọ jẹ́ àwọn ọ̀yá tó jẹ́ kí àwọn ọmọ rógo wọn lò àwọn ọ̀yá tí wọ́n ṣe dáadáa pẹ̀lú àwọn ọkọ wọn tí wọ́n fẹ́ tí kò ṣe àwọn ọkọ pàrùpàrù tí ń sìn àwọn ọkọ tí wọ́n mẹ́nu ẹ̀ àwọn ọkọ tí wọ́n tó ṣe pé ìgbésí ayé tí wọ́n lò gbésí ayé ẹrú ni ẹ bọ́lẹ̀ ń bẹ̀ kẹ́ ṣe mí ẹ̀yin ọkọ ẹ ṣe nọ́mà pẹ̀lú àwọn ìyàwó yín ibẹ̀ kọ́ ni mò ń lọ ìyẹn sì ń bọ̀ jọ́ mi ìyá mi nìyá mi máa ń pè mí ìyá ọkọ mi Àṣàbí ọmọ erin arókèkórè tó bá kì mí lọ́wọ́ tún bọ́ sílé títí ẹ̀ ọ̀kan ni mí láàrin àwọn ọmọ Olódùmarè ń gbọ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n àtàwọn àbúrò tí mo bá ń wájú àtàwọn tó ń tẹ̀lé mi wọn ò fọwọ́ padà Fákànyìnsọ́lá lójú o wọ́n mọ̀ pé Gíran Federal ni mí láàrin wọn wọ́n mọ̀ àmọ́ ṣáko Olódùmarè kó tó fún mi kó sọ mí dẹni ńlá jù báyìí lọ. tí a bá lọ sóko iṣẹ́ tí n bá sọ pé mi máa ṣe ni máa ṣe ìjọ tí ò bá dẹ̀ wù mí lọ tí mọ́mí mi bá ti ń kì mí máa ní mọ́mọ́ ìbejì tán bí lémi àkàgbọ̀n tán ó bí mi tán náà wọn ò tiẹ̀ ní ìdí ọmọ Ọlọ́run tún sọ pé mo jù yín lọ sẹ́ ó tún fún wọn bèjì ọkùnrin méjì ló tún fún wọn ọkùnrin méjì ló padà tún fún wọn wọn bá wò pé àríìrú àlàlé léyìí o ọba àmọ́ ṣeun ìhun tí n bá ní mo fẹ́ ṣe ni mo fẹ́ ṣe tí mi ìbá ní ṣe no anybody can force me láíláí ẹ lè force mi torí pé kí ni I know what I'm doing I know very well kẹ jẹ́ kó rí yín pé kọ́pọlọ yín ṣiṣẹ́ mo kó òun ẹni tẹ́ ẹ lè fọ̀rọ̀ ẹnu dè àná kan nìyẹn àná dẹ̀ lélẹ́ ìgbà tí mò ń lọ sí program lójú méjèèjì tó bá ti ń sọ àwọn ọ̀rọ̀ kan tó ń ṣe pé brainwashing máa ń wò wọ́n báyìí nígbà màá tún máa gbóra mi pé Fákànyìnsọ́lá kí ló ṣẹlẹ̀ náà àti ilẹ̀ lèmi ti ya Gíran o tí mi ìbá dẹ̀ ya Gíran ni ẹ̀ ti gbogbo lọ́wọ́ mi ń gbà mò ń bá yín ṣe ẹ̀ ti gba sátidé lọ́wọ́ mi Sunday lè máa gbélé mi lọ́wọ́ àmọ́ṣá ìṣẹ̀dá mi kọ̀ torí ẹ̀rí mi ìṣe náà rẹ̀ mo dángájíá mo sì édè ọkàn mi balẹ̀ Fákànyìnsọ́lá òkèrè nú ayé kò ṣeré o ẹ gbàgbé Fákànyìnsọ́lá Aláṣàbí o yèyé ni mí yèyé là Aláṣàbí o mi ò fi bò rárá nítorí pé gbogbo ẹni tó bá jẹ́ yèyé kò gbọ́dọ̀ gọ́ sẹ́yìn ìka kan nítorí ẹ ṣàrè yìí o ni mo ṣe ń sọ fún gbogbo ayé pé yèyé ni mí ìṣẹ̀ṣe la gbà gbogbo wa la mọ̀ a máa tanra wa ló ṣẹlẹ̀ nǹkan sọ pé olóògùn ni wọ́n kìíní kan ni wọ́n igbá kan ni wọ́n àáfàá kan sọ̀rọ̀ kan wọ́n nígbà tí wọ́n ti gbé woman kan dé tíátà
tí wọ́n sọ pé ó máa fi operation bímọ ni no wọ́n ti sọ pé operation ló máa fi bímọ níjọ́ kúnlẹ̀ wọ́n ní babaláwo kan dẹ̀ wà lérí àyẹn wọ́n dẹ̀ dọ́dọ̀ bàbá yẹn ọlọ́run ṣe yá rí because of a religion yìí nǹkan ti ṣe wá o ọlọ́run àwọn ewé kan wà tó ṣe pé tó o bá ń rọbí lọ́wọ́ wọn ò ní sọ fún ẹ pé kó o mú wọ́n máa tẹ́ kan sílẹ̀ báyìí wọ́n á máa fi kan pè é jáde báyìí wọ́n á dẹ̀ máa pe gbólóhùn ọmọ yẹn á jáde wọ́ọ́rọ́wọ́ ni ṣégbà tó ti ẹ̀wà ní oyún tó ń sọ fún ẹ pé tó o bá ti jàsè jẹ ẹbọ ni tó o bá ti lọ sọ́dọ̀ babaláwo tó o bá ti lọ sílé ewé ọmọ tó o bá ti fún ẹ lágbo ẹbọ ni ẹbọ yìí ni ìyá wọn fi bí wọn lánàá o ìgbà tó wọn dáyé tí wọ́n wá wò ó pé kí la lè lò strategies wo la máa lò tá fi wọn máa gbá wọn tó fi wọn máa rí pé èèyàn ní wá wọn wáyé iṣẹ́ borí yìí ti dàrú ẹ̀yin mọ ohun tí ìyá ti yí jẹ ọmọ mi ìgbà ti bí wọ́n ti sí gbẹ́rẹ́ fún ìgbẹ́rẹ́ tó ipò máa ṣiṣẹ́ títí lọ wọnú sàárè ni má dàrí kan burúkú àgbélépọ̀ ká burúkú bí a bá ṣe wọn ní Allah ló ṣe Allah èwo ló ṣe fún ẹ ọmọ bẹ̀rẹ̀ ayé ẹ ọmọ bí tó ti ń bàbọ̀ orí yín ò pé so fún díẹ̀ yìí èmi ò ń ṣẹgbẹ́ yín mi ń ṣara yín èmi ò ń ṣọmọ ìyá yín nínú ẹ̀sìn o ẹ wò mí dáadáa àtijọ́ ríra wa clearly mi ń ṣọmọ ìyá yín nínú ẹ̀sìn mo wà neutral ṣe ti gbọ́ mo lálàáfíà nínú heart mi mo lè dá rorí lásìkò ìgbà tó bá yẹ tí n bá ti rí pé nǹkan mi ń lọ síwájú mo mọ̀ tó bá fẹ́ decrease mo mọ̀ tó bá ń padà sẹ́yìn mo mọ̀ mo dẹ̀ gbọ́dọ̀ mọ̀ gbésẹ̀ tó yẹ kí n gbé pé kí ló tún kù kí ni mo ṣe ta ni mo ṣe mi ń bá tèèyàn jẹ́ tó bá kè ní kọ̀ọ̀lá kí Fákànyìn Ṣọlá ó porí ọmọ làkejì láì dá kọ́ ló ń pa mí kí n máa lọ àmọ́ sẹ́yìn olórí burúkú lọ́dọ̀ comment section kọ́ là ń sọ bẹ́ẹ̀ bá wá pé ògùn ni máa fi ṣépè fún yín àwọn òun bínú ológun àkì ń bínú ẹni ẹlẹ́ni àìmọye ọmọ ni mo ti tọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí gbogbo ọmọ ọlọ́mọ ọmọ ń mọ ọmọ wá sọ́dọ̀ mi dáadáa lọ́mọ ọlọ́mọ tí mo lè ń ṣàṣeyọrí mo rò pé èmi ò ń ṣẹgbẹ́ yìí pásítọ̀ mọ̀ mí ládùúgbò mi babaláwo mọ̀ mí ládùúgbò mi àáfàá mọ̀ mí ládùúgbò mi èmi ò fẹ́ pé kẹ́ ẹ máa fọ̀rọ̀ ẹnu dè wá sẹ́ àti jí gbogbo ibi tẹ́ ẹ so wá mọ́ àti jí kọjá bẹ́ẹ̀ ṣe rò àti jí gan bèbí ti ṣẹ́jú o so mo ti kọjá ṣíìtì yẹn pé kẹ́nìkan kí wàá lọ dẹnu lẹ̀tì ni máa sọ báwa pé gbàtà náà bí gòkè ó gbàgbà wá yíyan ṣe story ti wà gbàtọ́rùn mi là ń ṣe tó ń dífá lọ sí kọ̀lẹ́ ayé tó ń bọ̀ ní kọ̀lẹ́ ọ̀run tó dé kọ̀lẹ́ ayé Ọ̀rúnmìlà gbé fájọlẹ̀ Ifá sọre Ifá sọ pé ìwọ Ọ̀rúnmìlà ẹ má tí ì jẹ máa fi yẹn sí ọláì Fákànyìn Ṣọlá ẹni bá wo ṣóòtè ni wọ́n á mọ̀ pé ó ti di gíràn federal ojú òní ti wà. Mi ìwà mọ́ ẹ tún mẹ́sẹ̀jì yẹn mẹ́sẹ̀jì jàre wọ́n sọ pé láti ìbátẹ́ fún mi mẹ́ni yẹn so bóyá kẹ́ ẹ bá mi tún mẹ́sẹ̀jì yẹn táì ẹjọ́ bóyá màá dẹ̀rẹ̀ tí n bá parí ètò ojú òní ti wà. Fákànyìn Ṣọlá ṣètò ó ti ń rèlé ilé mi ò ní jóná o ọ̀dẹ̀dẹ̀ mi ò ní gbóná bàtẹ́kùn bá tó ṣe o kò ní yẹlé mi wọ́n ní kígbe gbàmígbàmí o nílé Fákànyìn Ṣọlá o tútù o là ń balẹ̀ olúwẹ̀rí kótù ṣẹ́ fún mi ọmọ akínní mi ọmọ Ọ̀rúnmìlà ni mí o ọmọ Ògún ni mí ọmọ Ṣàngó ni mí ọmọ Èṣù Ọláàlú ni mí o kò rújú o tó bá bá Fákànyìn Ṣọlá jẹ́ lẹ́yìn Fákànyìn Ṣọlá Èṣù á bá mi mú ẹ Ògún á mú ẹ Ṣàngó á mú ẹ Ọya á mú ẹ Ọbàtálá á mú ẹ gbogbo ohun tó bá rọ sáláṣàbí o á jẹ́ gbogbo tọmọ tó bá bí pátápátá kíkálukú yá aṣọ rẹ̀ àwa àṣàbí àṣeré rárá o ìṣẹ̀dá wa máa ń yí gan tẹ́ ẹ bá lè gbá rìsáàṣì ẹ lọ gbá rìsáàṣì orúkọ yìí nílẹ̀ Yorùbá àṣàbí àdè ògo yé wa mo kẹ́yìn ọba yé wa o mo kí ọba àlárò mo kí ọba àlú mi mo sì ń bọ̀ mi tí ìdè mo sì ń gbà àwọn information lórí ẹ̀ kó oyè sì máa gbà àdìsán tó bá get started sórí bọ́n ṣe gbé ọba àfọ̀ máa gbé wọ náà gbàgbé gbogbo ohun tó ti ṣe abẹ́ kó bọ́ọ̀tà ó fẹ́ pa èmi ó fẹ́ pògò ìmọ́lẹ̀ lẹ́lẹ́pẹ́ ẹ̀lẹ́ pògò Portable mo sì ń bọ̀ lórí títí ẹ̀ náà mi tí ìdè
oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ akọ́ ìbínú náà àánú abáwa gbé o yíyẹ ní yẹyẹ lérò ní ràdàbà lọ́rùn ayẹwà kalẹ̀ o ọmọ aráyé ò ní rí diwa o gbogbo ẹ̀dá tó bá sọ pé ká ṣubú àwọn náà máa ṣubú o gbogbo ẹni bá ní ká tẹ́ àwọn náà máa tẹ́ ẹni bá ní ká ràjò ká má dé àní dé bá gbogbo wọn àṣẹ́gun orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ojú òní tiwa. Benjamin Ọláìtàn ẹ ṣé gan ojú òní tiwa gbogbo ẹ wò ẹ support mi lórí data o ní data ẹ̀ẹ̀kan tí mo kọ́ go live mo ṣe data kan lórí báǹkì mi ọ̀tọ̀ ní nọ́mbà tí mo wá lọ tẹ̀ ìyẹn kọ́kọ́ lọ fà ó ti lọ síbòmí mo ṣe sàárẹ̀ ètò ni torí wọ́n tó bá fẹ́ ṣorí burúkú ibi tó wó yẹn lọ tínú ẹnìyẹn ń dùn póhùn ní data ń sìn ìṣẹ̀dẹ̀ ẹnìyẹn máa gbógun tì ẹ support mi pẹ̀lú data tẹ́ bá fẹ́ bá mi ṣe ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp mi 08102893269 sọ̀rọ̀ màá lè fún yín ní line ṣẹ́tìrì wifi ni mò ń lò ẹ ti rí ó ṣe kéré àtàtò iye ọdún ó wọ́n so màá lè fún yín ní nọ́mbà ẹ bá mi ṣe sórí ẹ direct ẹ jọ mo bẹ̀ yín ni ẹ ṣá máa fẹ́ mi ń data ọlọ́run aṣọ wa tayọ ọlá lọ àtúbọ̀sẹ̀ ẹ má bínú ẹ̀yin tèmi pé mo disappoint níjọ́ Sunday ẹ wò mo travel níjọ́ Thursday ó wá rẹ̀ mí gan gbà máa fi dé ara dẹ̀ ń fẹ́ sí mi mo sùn gan tẹ bá pè mí gan nọ́mbà mi ò ní lọ mo túṣọ gbogbo fóònù tó rárá ń fẹ́ sí mi ojú òní tiwa oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ Akwa Ibinu mo kí Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní alébọ̀lẹ́yìn Jagunlabi ńlára wájú ẹkùn tágìrì gbé rẹ̀ níjà ìmọ́lẹ̀lẹ̀ Yorùbá ògùn adúláwọ̀ bàbá Àṣàbí ẹ̀ ní wálẹ̀ bàbá mi bá jí Akíntóyè mo kí yín o Koiki Media ọmọ ọkọ Yorùbá ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mo kí yín my brother I love you mọ̀mọ̀mọ̀mọ̀ gbogbo ẹ̀yin ìyá aláyà tá a jọ wà ní agitation mo kí yín o látòrí ìyá mi Yèyé Dára Yorùbáwuyì Lady K Alájà Kúnyàrá Dr. Sabi ìyá mi Ọbásanjọ́ gbogbo ẹ̀yin màmá tí mi ní àǹfààní àti dárúkọ mo kí yín dídùn lọ́sàn máa sọ fún wa àní yọjú àní wálẹ̀ láṣẹ Elédùmarè ẹ máa retí mi lọ́la náà ní time báyìí a máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation àwọn tó dàrú àwọn tó bàjẹ́ àwọn tó fi gígùn àwọn tó nípìn náà tó fi wálẹ̀ àti mọ̀ páwọn àfa pásítọ̀ babaláwo wọ́n gbéṣẹ́ fún wọn pé kí Yorùbá nation kó má lọ síwájú mọ́ àmọ́ àwọn kan tún wà tó yẹ pé àwọn gan fọ̀rọ̀ ẹnu bàjẹ́ Olódùmarè aṣọ wa mi lè ṣe program lọ́la mo ń lọ síbì kan fẹ́ jáde lọ́la so maybe bóyá Friday ṣá after Jumat service àpéjọpọ̀ after Jímọ̀ àmàríra ojú òní tiwa ó dàbọ̀ àpàdé ayọ̀ ẹ ṣe dátà fún mi ẹ díẹ̀ mi ire o ìbágbé ìzọ́lá òyàyàbúyà dàbọ̀.